Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Gbogbo ẹ̀yin ọkùnrin, mo ní kẹ́ máa fi sínú àdúrà yín gbogbo ẹ̀mí tó máa ní kí oko yín remain lórí skill ẹyọ kan. Mo sọ fún yín pé láti acquire skills ògbò dídó ó dàbí ẹni tó ń lo iPhone 1, iPhone 15 orí ẹ̀ la wà ń sìn. Gbogbo ẹ̀mí tó máa ní kí skills yín lórí ògbò dídó kó wà lórí iPhone 1 àbí iPhone 1 to 10 kọ́lọ̀ ń bá yín bá wí. Ṣé rí pé wọn ò fẹ́ràn yín? Ẹ láti fẹ́ràn ara yín. Ṣé rí gbogbo bó ṣe ń lọ? Wọn ò fẹ́ràn ẹ̀yin ọkùnrin. Society ò fẹ́ràn yín. Àwọn èèyàn ò fẹ́ràn yín. Ẹ̀yin ọkùnrin ara yín gan ò tún fẹ́ràn ara yín. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí obìnrin, kó jẹ́ obìnrin yẹn ló jẹ̀bi, àwọn obìnrin á ṣe women supporting women, wọ́n á gbáwọ́ pọ̀, wọ́n á support ẹ̀. Wọ́n máa rí òótọ́, wọ́n á rí rọ́lẹ̀ o. Wọ́n á dẹ̀ máa fi ẹ̀tẹ́lẹ̀, wọ́n máa palàpalàpà, wọ́n á dẹ̀ máa support irọ́. Typical example, ẹ wo kéèsì tí Alhaji Oríyọmí Hamzat gbé jáde tí Tóyìn. Àwọn èèyàn kọ́kọ́ bu lọ ńgbò yá, kí ló ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ní support ẹ̀. Èmi gan wà lára àwọn tó support ẹ̀ ńgbà yẹn, tí mo fi sọ pé kó lọ wádìí ọkọ ẹ̀ dáadáa. Kì í ṣe pé bí a mo support nǹkan tó ṣe o, bá àwọn èèyàn míì pa ó sì pàpà rí supporters, ó sì pàpà rí àwọn tó daṣọ àṣírí bò ó. Tó bá jọkùnrin ni kò ní rí bẹ́ẹ̀. Àwọn wèrè kan tún wà nínú yín. Ọkùnrin ẹ̀ rí nǹkan tọkùnrin ṣe tó dáa, bóyá ẹjọ́ bòyó ni o, bóyá orí yín ò pé ni o, kò yé mi. Ẹ tún máa support, ẹ tún pawọ́pọ̀ support obìnrin against ọkùnrin ara yín. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn obìnrin yìí ò bá yín gbèrò rẹ̀, mò ń sọ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò bá ọkùnrin gbèrò rẹ̀. I'm telling you, ọ̀pọ̀lọpọ̀ wọn ìtọ́ máa jẹ báyìí ni wọ́n ń wá. Ọjọ́ iwájú wọn ẹ máa bá wọn plan ọjọ́ iwájú wọn sí ayé wọn lẹ̀. Ẹ dẹ̀ ní plan ọjọ́ ayé tiyín. Ẹ plan ọjọ́ iwájú àwọn ọmọ. Gbogbo nǹkan tọkùnrin ń ṣe láyé láwọn tó wà responsible láti plan ọjọ́ iwájú ilé ayé obìnrin lẹ̀ ni. Nínú títọ́jú ọmọ, ọjọ́ iwájú ayé obìnrin ló ń plan. Nínú ilé kíkọ́, ọjọ́ iwájú ilé ayé obìnrin ló ń plan. Nínú gbogbo ọjọ́ iwájú ilé ayé obìnrin àtàwọn ọmọ ẹ̀ ló ń plan. At the end of the day, wọ́n á tún máa ní ọkọ ló yẹ kó kọ́kọ́ kú ṣáájú ìyàwó. Kó gbà kó jọ ọkọ ló kéré sí ìyàwó, á ní ọkùnrin ló ń kọ́kọ́ kú. Èyí tẹ́ ẹ tún wá ní tó yẹ kẹ́ ẹ tún ṣe, wọ́n á tún máa ní rántí ọjọ́ alẹ́ wọn. Wọ́n ń kọ́ wọn ní ìkọkúkọ ní tó yẹ kẹ́ pé ọjọ́ ayé yín tó yẹ kẹ́ tún kọ́kọ́ yín tún balẹ̀ kẹ́ tún máa fi relax, wọ́n á tún fẹ́ gbà lọ́wọ́ yín. Bọ́kùnrin bá ṣetán láti bá yé ọkùnrin, bóbìnrin bá ṣetán láti bá yé ọkùnrin jẹ́ tó fẹ́ lọ, bóyá tó ti rókò mi, tó wọ́nà tó fẹ́ lọ tí ò rí, ó lè ní ọkùnrin yẹn fẹ́ fòun ṣòwò, ó lè lọ́kùnrin yẹn fẹ́ fòun ṣe ritual, ó lè ní ọkùnrin yẹn mú pátá òun ó mú lọ sọ́dọ̀ ilé babaláwo, ó lè ní aṣọ ohun tó ń wá nínú ilé, wọn lọ́kùnrin yẹn ló mú. Tóbìnrin bá ṣetán tó fẹ́ bá yé ọkùnrin jẹ́, bóyá tó fẹ́ lọ tí ò rọ́nà àti fi lọ, bóyá ó tó rókò kan tó fẹ́ lọ dó tó ṣàfẹ́ kúrò lé tí ò rọ́kò ọ̀nà àfidá. Àwọn ọ̀rọ̀ bàtà bàǹtà, àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé táwọn èèyàn bá gbọ́ wá ní tètè kẹ́rù ẹ nísìn, òun lobìnrin máa pa lọ́pọ̀lọpọ̀ nù wọn. Ó lè ní òun bá ọmọ òun lórí ẹsẹ̀ ẹ̀. Ó lè ní ó mú aṣọ òun kúrò nínú ilé, ó fẹ́ lọ fi jó ògùn. Ó lè lóun bá páàdì ẹ̀jẹ̀ òun tóun rí níbi tọkọ òun ti ń mu, òun ò sùn dáadáa, òun wá rí tó fẹ́ sín gbẹ́rẹ́ sóun láàrin orí lóru. Àwọn wèrè míì dẹ̀kẹ̀rẹ́ níbi tẹ́ ti mọ̀ pé àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yín ṣayé wá, bọ́kùnrin obìnrin ẹ bá ti sọ síta báyìí tí wọ́n sí ń bẹ̀, àwọn wèrè míì dẹ̀ máa dance to that tune. Wọn ò ní béèrè pé níbo ni kinní yẹn ti ṣẹ̀ wá, báwo ló ṣe rí. Wọ́n máa dance to yín, wọ́n á dẹ̀ support obìnrin yẹn against ọkùnrin. Àwọn yẹn the same àwọn obìnrin yẹn náà máa jáde náà máa ní wọ́n ro ọjọ́ alẹ́. Ọkùnrin èyí tẹ́ ń sọ pé ọkùnrin they are polygamous in nation. Irọ́ ni, kò sí nǹkan tó jọ. Àánú yín ṣe mí, ayé yín máa wò. Bẹ́ẹ̀ bá tọ́jú ara yín sẹ̀, mi ní kẹ́ má tọ́jú ọmọ, mi dẹ̀ ní kẹ́ má tọ́jú ìyàwó. Kò sẹ́ni tó fẹ́ràn yín. Bíná bá jó ni bó bá jọ ọmọ ẹni, tara ẹni là ń kọ́ gbọ́. Tó bá légbò tó bá jiná,
tí ara tù ẹ ló máa mọ̀ bóyá tọmọ kan ò jiná. Mi ní kó má tọ́jú ọmọ o, mi dẹ̀ ní kó má tọ́jú ìyàwó, ṣùgbọ́n má jẹ́ kí nǹkan tí wọ́n máa sọ, má jẹ́ kí accolade tó máa fún ẹ pé is a responsible father, má ṣe responsible father káyé tiẹ̀ bàjẹ́, má ṣe responsible father kó o má lákòjọ, má ṣe responsible father kó o má tọ́jú ọjọ́ alẹ́ ẹlẹ́, má ṣe responsible father kí gbèsè ayé ẹ má bàjẹ́, má ṣe responsible father ní àrídùnnú ẹ kó kúrò láyé ẹ. Gbogbo àwọn aláàánú, gbogbo àwọn míì tó yẹ kó ṣàánú ẹ̀ ń ta wọ́n á ní fidelity ni, wọ́n dẹ̀ ń fìtìnà tí ẹ. Ọkùnrin tó bá mówó wálé nìkan lobìnrin máa yìn, ẹrẹ́ni tí ò lówó tí ò ní láárí tóbìnrin sọ pé rákàdédè irọ́ ni. Tóbìnrin bá sọ pé ó wà responsible ó dáa, ó ti ń kó ti rántí ayé ẹ mọ́ ni, ó ti ń kó ti létà. Tó bá rántí ayé ẹ, tó ń rántí ìgbésí ayé ẹ, tó pa mẹ́ta, tó fẹyọ kan lẹ̀ ń lé, tó tọ́jú méjì fúnra ẹ̀, tó tọ́jú ẹyọ kan fáwọn òbí ẹ̀ nínú mẹ́rin tó ní, ọ̀hún ní sọ pé ó wà responsible. Tó o bá tí ì gé ọrùn ẹ sílẹ̀ báyìí, kó o gbé gbogbo àtúbọ̀tán ẹ lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́, ó wà responsible. Ilé bàbá tí wọn tán dẹ̀ ti ń bọ̀, ìyá àti bàbá wọn tó tọ́ wọn, nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń ṣe fún obìnrin nínú ilé, bàbá tó bí wọn ò ṣe fún ìyá wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible, in tó ń ṣe fún ìyàwó wọn, in tí ìyàwó wọn expect kan ṣe fún wọn, bàbá tó bí wọn nínú ilé kò ṣe fún ìyá àti wọn. Wọn ò bá rú ìwà yẹn lọ́wọ́ ìyá wọn, ayé tó fẹ́ máa jẹ lọ́dọ̀ ọkùnrin míì, bàbá tó bí wọn ò jẹrú ayé, bàbá tó bí wọn ò fún ìyá tó bí wọn nírú ayé yẹn jẹ. Ìwọ̀nba tó bá wá rí, tọkùnrin ò bá tí ì bá yí ara ẹ̀ jẹ́, kò tí ì wà responsible lójú ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ẹ̀yin ọkùnrin ẹ lọ yára yín brain, ẹ máa wo bó ṣe ń lọ o, ẹ máa wo bó ṣe ń lọ o. Káyé yín má fẹ́ bàjẹ́, kó má lọ máa fi yín ṣe sọ, kó má sọ pé, kó má di pé ńgbà tó tẹ bá lọ tán, wọ́n á pè yẹn, wọ́n á ní ìyàwó á lòun ṣe jollof rice nínú kitchen nígbà tí ẹ ń sunkún oró, láyé yín bá bàjẹ́. A ní tí ò bá ń ṣe pé bóyá ọkùnrin ṣe ilé ayé wá náà, ọkùnrin á wà nínú ìlera, nínú àìlera, ìyàwó á lòun ṣe ìrẹsì. Ẹ gbọ́rú ẹ̀rí, ẹ lọ yára yín ní brain, ẹ jẹ́ kó ọpọlọ yín pé, ẹ jẹ́ kó rí yín pé, ẹ mọ̀ wípé ọmọ tó bá mówó délé nìyẹn ẹ̀yìn. Ọkùnrin tó ayé ẹ̀ bá ti fẹ́ polúkúmuṣu lobìnrin máa ń ló wà responsible. Ọkùnrin tí ò tọ́jú ọjọ́ alẹ́ ẹ̀, tí ò mọ ìyá tó bí, tí ò mọ bàbá tó bí, tí ò tọ́jú ẹbí, tó yẹ pé orí obìnrin yẹn nìkan àtàwọn ọmọ ẹ̀ ló ń focus lé, tí ò tiẹ̀ rántí àti gbájúmọ́ ìgbésí ayé ẹ̀, ló ń wà responsible lọ́dọ̀ obìnrin. Má jẹ́ kóbìnrin kankan tiẹ̀, má jẹ́ kóbìnrin kankan tiẹ̀. Bàbá róbìnrin kan tó fún níwọ̀nba tó ní, tó lórí òun dàrú, tó lóò ṣe dáadáa, tó fẹ́ gbági mọ́ rẹ̀, séèdè sáfẹ́ ẹ kó máa bá tiẹ̀ lọ, torí tó o bá lọ tán wọ́n á dò ó. Ìwọ̀nba tó o bá ní kó o ṣe fóbìnrin, má torí obìnrin kan para ẹ̀. Tá bá wá rí obìnrin kan tó o ṣe wọ̀nba tó o ní fún okó téèyàn bá ní ló fi ń dóyàwó ẹ̀, tó ní kò tóun, tó bá fẹ́ gbé ẹlẹ́mìí gbóná, mọ̀ wípé táyé ẹ bá ti bàjẹ́ tán, obìnrin yẹn làwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ tó máa support. Nínú àwọn ọkùnrin míì torí wọn ò tún pé gan, wọ́n á tún support obìnrin. Ètò nǹkan máa ṣẹlẹ̀, ẹ máa rí òótọ́, ẹ̀yin ọkùnrin míì ẹ tún máa support, tó jẹ́ pé àwọn obìnrin tí ò nífẹ̀ẹ́ yín, tí wọn ò fẹ́ràn yín, tẹ́ pé kó bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ń wá fún yín, tó dẹ̀ yẹ pé àwọn obìnrin máa rí òótọ́ ńlẹ̀, wọ́n á dẹ̀ máa support irọ́. Ẹ̀yin tẹ́ ẹ tún ṣe òótọ́ náà, ẹ̀yin ọkùnrin ẹ tó yẹ kẹ́ tún support ara yín, ẹ tún máa gbárùkù tàwọn obìnrin. Orí ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ mọ̀ pé wọn ò fẹ́ yín nílùú ẹ̀ ń dárin. Àánú yín ṣe mí. Ìwọ ọkùnrin tó bá níyàwó kan sílé, tó bá lórí òun yí, tó ti ṣe wọ̀nba tó lè ṣe, tó lóko tó ní òtẹ́hun lọ́rùn, wọ̀nba tó fún òun ò tóhun, má para ẹ̀ nítorí ẹ̀. Bó bá fẹ́ máa lọ sọ fún pé séèdè sáfẹ́ kó lọ wá multi-billionaire tó máa tọ́jú ẹ̀. Tó bá ní 10 lẹ̀, má kó 9 lẹ̀ fóbìnrin. Tó bá ní 10 lẹ̀, kó 3 lẹ̀ fún. Rántí àwọn tẹ́ ẹ jọ jìyà, àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ tọ́jọ tọ́ yín, rántí ìyá àti bàbá ẹ tó tọ́ ẹ. Nínú 10 yẹn pín sí oríṣiríṣi ọ̀nà.
kó wá kó 5 tọ́jú 5 fún ọjọ́ alẹ́ tiẹ̀ torí bó kó 5 lẹ̀ fọ́mọ àtìyàwó ìyàwó náà ló pàpà ń tọ́jú ọjọ́ alẹ́ rántí ọjọ́ alẹ́ tiẹ̀ náà bó bá ní 10 nínú nǹkan 10 tó bá fóbìnrin ní 3 tí ìyá ẹ̀ náà gba bíi 2 tí bàbá ẹ̀ gba bíi ẹyọ kan yìí tó kù tọ́jú ẹ̀ lẹ̀ fún ìjọ́ tí ilé bá dá fún ẹ fún ìjọ́ tóbìnrin bá máa parọ́ mọ́ ẹ wípé o fẹ́ fòun ṣòwò tó bá máa gbégbé wà wèrè yọ wàá lè mọ nǹkan tó máa fall back sí kó o wá lè mọ̀ pé society ò ní gbèjà ẹ tóbìnrin bá ṣe tó fẹ́ bà ti ayé ẹ jẹ́ ó lè máa fi ẹ́ ṣe jollof rice nínú kitchen gbà tí ayé ara ẹ ò bá yá tó ń kígbe oró bóbìnrin bá ṣe tó fẹ́ bà ayé ẹ jẹ́ ó lè máa fi ayé ẹ ta káìtì ó lè sọ wípé o fẹ́ ṣògùn owó ó lè lo mú pátá menstruation òun lòun ṣe nǹkan tóun ṣe ẹ yára yín ní brain ìṣe gbogbo obìnrin o but ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò gbádùn wọn ò dẹ̀ bá yín gbèrò rẹ̀ obìnrin bá ti ń sọ pé ó wà responsible kíníkan tóbìnrin bá ti ń singo praises ẹ bẹ́ẹ̀ tún yẹra ẹ wò pé ṣé kò ń ṣe pé o ti di àmùkùmẹ́kọ ẹni tí ò pọnmí lẹ̀dòǹgbẹ ara ẹ̀ ṣé kò ń ṣe pé wọ́n máa padà wá sọ fún ẹ pé ó fẹ́ mú pátá ẹ̀jẹ̀ àwọn fi ṣòwò nígbà tí ilé bá dá èyí ni mo mú wá fún yín o ọkùnrin ọlọ́run aṣàánú yín sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ káàárọ̀.